wọ́n mọ Mọ́rẹ́ni Kejì Francis wọ́n mọ Moses máa gbọ́ nínú ẹnu mi ò ní ní sọ́jọ́ bí rẹ̀ kò ní já sí ìwọ̀n lágbára Ọlọ́run ọba báwo sọ wá bínú pé mo bá olóye mo pe olórúkọ èèbó orúkọ là ń pe ládéládé orúkọ là ń polódùmarè ọba bámi mọ́mọ́ bínú pé mo bá olóye mo pe olórúkọ abiyamọ tòótọ́ ó mọ̀ pé ọjọ́ kẹrẹ pẹ̀bí sùn ló pọ̀ jù ọjọ́ bàbá pẹ̀bí sùn nítorí ọmọ ló pọ̀ jù ọjọ́ mú kúlùmù kẹ nítorí ọmọ àbárẹ̀rẹ̀ o bàbá mọ́sẹ̀ máa gbọ́ nínú ẹnu mi bàbá Dèjì bàbá Fúnmiláyọ̀ bàbá Mọ́túnráyọ̀ bàbá Fẹ́mi bàbá Rótìmí bàbá Táyékéyé ìjìyà ara yìí sọkùn ìrẹ́pọ̀ òbí ọmọ ọmọ tí ṣe lórí kìlẹ́tẹ̀lẹ́tẹ̀ bàbá sọkùn mi o bàbá sọ̀rọ̀ ọjọ́ o bàbá Làbá bàbá Sunday bàbá Táyọ̀ bàbá Bùnmi bàbá Ṣeun ogún ọdún ogún yẹdún àṣeyí ṣàmọ́dún ọdún yìí lẹ́sí mo bá wọn ṣe ọ̀gbìn sọdún nínú lágbára Ọlọ́run ọba òwá ní fojú sunkún wọn mọ́ báwo nítorí wò sàrẹ́ ọmọ lágbára Ọlọ́run ọba ọmọ rẹ Dr. Moses àti Táyọ̀ àwọn ni wọ́n rán mi wá bí wọ́n ní wọ́n mú kí abiyamọ tòótọ́ o wọ́n ní bàbá wa abiyamọ ẹni lọ́jọ́ rírí abiyamọ ẹni lọ́jọ́ àìrí wọn lọ́jọ́ mùkúlùmù nkẹ bàbá wa ni òwòjọ́ bàbá wa gbé mi sára káwálé èjọ ni wọ́n ní torí ọmọ ni wọ́n ní jígí rere ni ọ́ jígí tí ó gbọ́dọ̀ fọ́ abiyamọ tó ó tọ́ abiyamọ bọ̀já gbọ̀rọ̀ wọ́n ní wọ́n kì ọ́ wọ́n ní wọ́n sá ọ́ wọ́n tún ní ìdílé àwọn bàbá wọ́n ní ìdílé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan aláàkẹ́ níyàn o aláàkẹ́ máa jò lọ́fà àjọgbẹ̀rún nìyí mọ̀mọ́ jọgbẹ̀ ẹ̀kọ́ tó rẹ́rú nísìnyí ẹ̀kọ́ nísìnyíyan ẹ̀gbámọ́ lákẹjọ́ bí o òwò ọmọ eléré mẹ́fà ọmọ lọ́ka mẹ́rìndínlógún ni wọ́n kò kílẹ̀ àwọn bàbá tó fi iná wọn ẹ̀gbá wọn bísàbí agbóhùnsàkàlà ọmọ ìdíjogún ọ̀la ọmọ sílẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àrídìí ògùn lójoogun òwò ọmọ òrò ti kúyùmù ni wọ́n kò kílẹ̀ àwọn bàbá tó bí iná wọn ẹ ò mọ̀ pé àgbà tó bá ṣe yùmúyùmù ó sọ̀rọ̀ òjẹ ni ilé bàbá tó bí iná wọn lọ́jọ́ kìíní àná mo ní kẹ́ ẹ wá fọ̀rọ̀ lẹ́yìn mi ẹni gbìyàn lẹ́bẹ̀ kí ro kàkọ́ mi níjọ èmi gbìyàn lẹ́bẹ̀ tán mo ro kàkọ́ mi níjọ kàkà kẹ́ ẹ wá fọ̀rọ̀ lẹ́yìn mi pẹlẹbẹ gilẹgbẹlẹ mi lọ́wọ́ ó dẹrẹ́ kejì èwèwè mo ní kẹ́ ẹ wá fọ̀rọ̀ lẹ́yìn mi ẹni gbìyàn lẹ́bẹ̀ kí ro kàkọ́ mi níjọ kàkà kẹ́ ẹ wá fọ̀rọ̀ lẹ́yìn mi pẹlẹbẹ gilẹgbẹlẹ mi lọ́wọ́ ó tún dẹrẹ́ kẹta èwèwè mo ní kẹ́ ẹ wá fọ̀rọ̀ lẹ́yìn mi níjọ sí ẹni gbìyàn lẹ́bẹ̀ o ẹni ro kàkọ́ mi níjọ èmi gbìyàn lẹ́bẹ̀ tán mo ro kàkọ́ mi níjọ kàkà kẹ́ wá fúnra ilé yan mi bẹlẹbẹgi òun lẹgbẹlẹ mi lọ́wọ́ àṣẹ wọ́n mú lọ́rọ̀ ókè o nàmú lọ́rọ̀ kúnlẹ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀gbẹ́ tó mọ fífi ọ̀rọ̀ kí tó ṣẹ̀tẹ̀ eégún mọ́nú olùkọ́jọ́ bí ọmọ àṣẹ́tì mú mi kíkan báyìí ilé ibẹ̀ lọ́la tún sí ókè. Hey!
Yes, omi kíkọ́ ọmọ omi gidi ẹ̀kún ní bàbá tó fi yín lọ́mọ ọwọ́ ọmọ òkè olúwo èyí tí bẹ́lẹ̀ àwọn bàbá tẹ̀kí àwọn gbọ́ ọkọ̀ mọ̀ tiẹ̀ sábẹ́ ewé àwọn bàbá tí yín gbọ́ ọkọ̀ mọ̀ tí wọ́n sábẹ́ òun.